Africa Content TV. Gbogbo àdúgbò ló jà sí sẹ́gbò ẹ̀rí sí
gbogbo àdúgbò ló jẹ́ àṣìṣẹ́gbò òṣèlú náà ti jẹ́ àṣìṣẹ́gbò ọlọ́run ló ní ìgbìmọ̀ rẹ̀ ó ṣe wá àtàwọn wa ó ṣe wá ní lórí ọmọ ó ṣe wá àtàwọn ọmọ wa ó ṣe wá lọ́mọ tó fi ń lọ bọ̀ ó ṣe é ṣe ìgbésí ayé ìṣẹ́gbò tí ó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń jà pé àwọn ará ìṣẹ́gbò ìgbésí ayé ìṣẹ́gbò bá rí bẹ́ẹ̀ ìfẹ́yọ̀ tó lọ́jà sí ṣẹ́gbò ìfẹ́yọ̀ tó máa kọ́kọ́ mọ̀ ọmọ ṣẹ́gbò àwọn ìgbésí ayé ìṣẹ́gbò tó rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó ti ṣe ṣẹ́gbò lọ́jà sí ṣẹ́gbò ọ̀rọ̀ wọn sọ ní sàlùkù àwọn tó wà lórí sọ wà ní sàlùkù lọ ṣẹ́gbò lórí sọ tọ́wọ́ máa sọ lágbára orí ẹ̀rọ lórí wọ́n ní àgbàrá orí ẹ̀rọ ṣẹ́gbò tọ́wọ́ máa sọ lálẹ́ ìjà ní dókítà rẹ̀ wọ́n lọ wà àdúgbò wa àwọn aláàbí ṣẹ́gbò tọ́wọ́ máa sọ ní lágbáàjì wọ́n ní ọmọ àdúgbò wa ẹ̀mí ṣẹ́gbò gbogbo ẹbí lọ ẹ̀mí ṣẹ́gbò kọ́sí àwọn ṣẹ́gbò mọ̀ ẹ̀gbọ́ ọmọ Lagos Island ní ṣẹ́gbò. Gbogbo ilé Lagos Island ló láti wájú. Àgbọ̀ ṣubú ni àgbọ̀ balùwẹ̀jẹ́ àgbọ̀ fárí apákan àdárí apákan sí. Ọ̀nà olùkọ́ni ní àwọn àlejò ìjọba wọn ní ṣẹ́gun ọ̀hún lẹ́bí ẹ̀ẹ́dẹ̀gbà lọ́wọ́ wọn. Ísírẹ́lì kò náà wọn làwọn ní ṣẹ́gun ọ̀hún lẹ́bí ẹ̀ẹ́dẹ̀gbà lọ́wọ́ wọn. Kágáà náà làwọn ní ṣẹ́gun ọ̀hún lẹ́bí ẹ̀ẹ́dẹ̀gbà lọ́wọ́ wọn. Tọ́ọ̀nù láàárọ̀ ọ̀lọ́wọ́ ní ṣẹ́gun ọ̀hún lẹ́bí ẹ̀ẹ́dẹ̀gbà lọ́wọ́ wọn. Ilé agbájú ọ̀rọ̀ ní ṣẹ́gun ọ̀hún lẹ́bí ẹ̀ẹ́dẹ̀gbà lọ́wọ́ wọn. Gbogbo ibi táwọn sọ náà nínú ogun lébẹ̀ gbogbo ẹ̀mí ṣẹ́gun ìṣòro sí. Orin tàbí wá ń ṣe òṣèlú Lagos Island ó sáàpù gbogbo Lagos State yìí. Gbogbo àṣẹ káàkiri lọ́dún ìjọ ọlọ́run ló ti wà yìí. Àtàwọn tá à ń ṣe àtàwọn tá à ń ṣe fún ọlọ́run àdúgbò àlè ṣe jù bẹ́ẹ̀ ni. Àtọmọdé àtàpà ààrùn ní pẹ̀lú. So ẹ̀yin Diamond Embassy Club kò àbíṣẹ́tì ń lọ oníbìlẹ̀ rẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe. Àwọn àbíṣẹ́tì àtàwọn tó wà ní Nàìjíríà àtàwọn tó wà lókè òkun àtàwọn tó dé torí nǹkan tí ẹ̀ ń ṣe oníbìlẹ̀ sọ. Gbogbo ìgbẹ́ tí mú ẹ̀rí ṣe gbogbo àwòsàn gbólógùn àwòsàn ìtọ́lọ́sà ọlọ́wọ́ bá tí òfin àárọ̀ tí òfin dàrú rí lòdì fọ̀sọ́ dàrú lòdì falẹ̀ dàrú ó kí gbogbo ẹ̀yà àgbàlagbà ẹgbẹ́ kan fún aláàdúgbò yìí kò kí ní dáadáa ó lè kí wá ọjọ́ ẹgbẹ́ ìyá wa ládùúgbò yìí náà kò kí ní dáadáa gbogbo gbogbo ẹgbẹ́ sísítà wa ládùúgbò yìí kò kí ní dáadáa gbogbo ẹgbẹ́ sàkámù náà kò kí ní dáadáa gbogbo ẹgbẹ́ tó kéré sí wa náà kò kí ní dáadáa. Òkè pé àsàlámù àlékún àwọn ọmọ tó yá ìlú